Non, non, celle-ci a così, già mi muore un po', un salore fekede, Allah m'a blessé le savait, bon, celle-ci a così, già mi muore un po', un tabac la fekede, e duro le nono, asijo che si bere, tutto fungalemi. Johnny Moe, Aaron Nukapiwada, Johnny Moe, Aaron Nukapiwada. Kawo bita timbo, kasiwo bita bade. Kawo biti atimbo, amuku ẹrù lẹ́wọ́, olókè lọ́wọ́ ẹ̀wọ́ sálẹ̀. Ṣàtòkè ló ti dàrú ní àbípínlẹ̀ ṣẹ̀rọ̀gì. Ṣàtòkè ló ti dàrú ní àbípínlẹ̀ ṣẹ̀rọ̀gì. Ìjọ mímọ́, súnmọ́ bí ó wá gbọ́. Celestia, ẹ máa tẹ́tí gbọ́. Ọ̀rọ̀ yìí ti di lagídígbò. Ọlọ́gbọ́n ló lè jọ onímọ̀ lójúmọ́ ẹ̀wẹ́ gbọ́. Àlọ́rọ̀ yìí ti di lagídígbò. Ọ̀rọ̀ yìí ti di lagídígbò. Ọlọ́gbọ́n ló lè jọ onímọ̀ lójúmọ́ ẹ̀wẹ́ gbọ́. Ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la máa fi sí. Ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la máa fi sí. Wọ́n ti ní bọ́mọdé bá ṣubú àwọ̀ wájú bá gba bá pẹ̀sẹ̀. Àwọn ìwò àwọn tó fa sọ̀rọ̀ rí. Ìjọ mímọ́ níbo la ń lọ? Ẹ jẹ́ àwọn ìwò àwọn tó fa sọ̀rọ̀ rí o. Ìjọ mímọ́ ẹ̀rọ mú kẹ́pì wájà. Ẹ̀rọ mú kẹ́pì wájà. Ìjọ mímọ́ ẹ̀rọ mú kẹ́pì wájà. Kawo bita timbo, kasiwo bita bade. Kawo biti atimbo, amuku ẹrù lẹ́wọ́, olókè lọ́wọ́ ẹ̀wọ́ sálẹ̀. Ṣàtòkè ló ti dàrú ní àbípínlẹ̀ ṣẹ̀rọ̀gì. Ṣàtòkè ló ti dàrú ní àbípínlẹ̀ ṣẹ̀rọ̀gì. Rántí pé nìkan ti fẹ́rẹ̀ olúwa ayọ̀ tó ti ṣe kí o sì mọ̀. Àwọn kan wà láyé gún bẹ̀rẹ̀ o. Láti fi ṣe ọ́ níwájú olùgbàlà wa. Ìgbà tí fẹ́rẹ̀ yọjú ṣe wọ́n yóò wà níbẹ̀. Ọ̀yà gbọ́, ọ̀rọ̀ yìí ti dùn arìnrìn-àjò tó lọ. Ó pàdé áńgẹ́lì kan. Áńgẹ́lì yẹn wá sọ fún, ó ní kó máa lọ, ó ní kó má ṣe wẹ̀yìn, ó ní kó máa lọ. Àmọ́ bó ti ń lọ, ó wá dé ìlú kan, olóhùn mèremère. Ó ní owó, ó ní ọmọge, olóbìnrin olórí rẹpẹtẹ. Ó dúró, ó ti gbàgbọ́ táńgẹ́lì ń sọ fún wípé kó má ṣe wẹ̀yìn wò kó máa lọ. Ọ̀rọ̀ yìí òwe ní òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe, òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe, òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe. Bó ṣe dẹ̀rù tí mo sọ, olóhùn mèremère, orí obìnrin, olówó, olóyè, oró ọmọ rẹpẹtẹ, orílẹ̀ orókọ̀ ògiri ló bá dúró sílẹ̀. Gbogbo tuntun ní ọgbọ́n, ó ti gbàgbéra. Ni mo fi sọ wípé ìjọ mímọ́ níbo là ń lọ, níbo la ti ń bọ̀. Níbo la ń lọ o, ìjọ mímọ́?
gàgàrà kò wá fẹ́ kí kékeré kan mọ́ kékeré kan gangan wọ́n ṣe bọ́ ṣe fẹ́ ṣé bọ́ ní pìlẹ̀ ṣe fi lè lẹ́yìn rántí pé onípìlẹ̀ kì í fi pìlẹ̀ ilé lọ àwọn táwọn lè ní káàkì sára. Mo ti ní àkùkọ gàgàrà kò fẹ́ kí kékeré kan àkùkọ gàgàrà kò fẹ́ kí kékeré kan 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 ìjọ mímọ́ wá gbọ́. Hallelujah. Àti nọ́ńsẹ̀nsì. Agbádá yìí náà ni. Olè. Jìbìtì. Ọ̀gẹ̀dẹ̀ máa jẹ́ aṣọ kọ̀ọ̀kan àti wá torí ẹ̀sìn kòtò. Ọlọ́run bá lù jẹ́ nítorí wa ti ṣe wá. Lọ́ńtòtù. Láyé padà sọ́lọ́run, ara mi àsìkò ṣì wá. Owó tó pẹ́ jù. Ìyẹn tó bá fẹ́ gbọ́ o. Ogun ọ̀run ẹ̀yà wọlé. Ẹ̀rọ dájú o. Nínú. Ìjọ mímọ́. Ẹ̀jẹ̀ Kristi Jésù. Bẹ́ẹ̀ni, ẹni tó bá gbàgbọ́ tó ṣe gbọ́rọ̀ yóò rí ìjọ mímọ́. Òyìnlá kí mi fìlù sí mi níbàdí. Ẹ̀mí wọlé. Ìlà ọ̀sán. Bá mi bí wọ́n o. Ìlà ọ̀sán. Élì. Ìlà ọ̀sán. Láti bàbá. Bá gbé wá o. Pé ọmọ ṣì wá kó máa bọ̀. I wonder. Wá ṣírò iṣẹ́ ọwọ́ rẹ̀. Kí wá ṣírò iṣẹ́ ọwọ́ mi. Arábìnrin mi kìlà òwì ara. Ìyá ìjọ wọ́n dá tẹ̀lẹ́ntìà. Sẹ́lí nìyá onídìí rẹpẹtẹ máa bọ̀. Ẹ̀mí wọlé ẹ bá mi bomi ìyá sí mímọ́ sí tòsí. Iṣẹ́ ọwọ́ mi. arákùnrin ló ṣe gbàgbé. Ohun tó mú ọkọ̀jọ́ máa ṣe. Wọ́n ní kẹ́ ẹ má gbàgbé o. Arábìnrin ló ṣe gbàgbé o. Ohun tó mú yín wọ̀jọ́, wọ́n ní ẹ má gbàgbé. Ẹ̀yin oníwòsàn làbàtà. Jẹ́ kí n gbọ́ jàre. Ara tù wọ́n. Ara wọn ni wọ́n bàjẹ́. Ṣèrí Olúwa tó yìn dé. Bàbá ṣèrí lálátúnṣe. Bàbá ṣèrí lálátúnṣe. Ṣèrí lálátúnṣe. Bàbá ṣèrí lálátúnṣe. Bàbá ṣèrí lálátúnṣe. Àmì o, ẹ káalẹ́ yìí ìyá mi ẹ̀yin bàbá mi, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ happy new month to ẹ̀mí ọ̀run ẹ ṣé bàbá. Mo kí gbogbo wa wípé happy birthday
Happy new day, happy new year, happy wonderful new month in the month of March. Kí gbogbo wa ká máa rìn wọnú ògo lọ. Lórúkọ Jésù ká máa rìn wọnú ògo lọ. Mo sú níre. Gbogbo ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, lórí YouTube, lórí TikTok, lórí Instagram, lórí Facebook. Mo ní oṣù kẹta yìí ẹ máa tayọ. Oṣù kẹta yìí kò ní ta yín dànù, kò ní tare yín dànù. Nítorí pé ẹni tí ọjọ́ tuntun bá bá láyé, ó yẹ kó dúpẹ́ ni. Bẹ́ẹ̀ ni, ọpẹ́ la máa dú, àwa dúpẹ́. Mo dúpẹ́, èmi dúpẹ́ nítorí pé ẹ̀ka mi yẹ lónìí o, mo dúpẹ́ bàbá. Ẹ̀ka mi yẹ lónìí o, mo dúpẹ́ ọmọ. Ẹ̀ka wa yẹ lónìí o, a dúpẹ́ ẹ̀mí mímọ́. Ẹ̀ka wa yẹ lónìí o, a dúpẹ́ bàbá. Tẹ́ bá dé ibi tán pè ní Ọmísítù, ọ̀pọ̀ ló ṣe àná tó jẹ́ pé nígbà tílẹ̀ máa mọ́, ẹlẹ́mìí ti gbà á, kí la wá ṣe gbogbo wàhálà ilé ayé sí, òun ló jẹ́ pé ká máa dúpẹ́. Ẹ wo àwọn ìbejì kí lorúkọ tí wọ́n ti ń jẹ́, ògbúdù àbí kíní kan ṣá, ẹ má bínú, tí kan nínú wọn tó lọ láàárọ̀ yìí, tí kan wà inú ìyá kan náà ti gbé gbàjáde, ọjọ́ kan náà ni wọ́n jọ wá sáyé, ìṣẹ́jú kan yà síra wọn ni. Ṣé èyí tí ó wá kọ́kọ́ jáde tó dẹ̀ tún tètè lọ yẹn, ṣé la máa sọ pé orí ẹ̀ burú ni? Àní bó ṣe wọn lọ́hùn ló ṣe ń ṣọlá, òun ló yẹ kẹ́kẹ́ mi àti yín ká ṣá máa dúpẹ́. Happy New Year to me. Happy New Year to you. Happy new day to us. Happy birthday. Happy new month of March. Ǹjẹ́ mọ iye èèyàn tó ti kú? Alààyè ni ó máa sìn ọ́. Alààyè ni ó máa gbórúkọ rẹ̀ ga. Òkú tó ti kú kò lè yìnyàn. Alààyè ni ó máa yìnyàn. Bàbá mímọ́, òkú tó ti kú, àwa alààyè ni àwa alààyè la máa yin Olúwa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Olúwa nítorí tí ó ṣeun, torí tí àánú rẹ̀ dúró títí láéláé. Màá dogún, màá dọgbọ̀n, màá ṣe kinní kan, màá ṣe kinní kan. Oṣù mi ló ṣe ń bragado. Tẹ́lẹ̀ mi bá gbà kí ló fẹ́ wí? Nígbà tó jíṣẹ́ náà bá wọlé tó bá ní ó yá, ẹ jẹ́ kí n lọ ṣe nǹkan kan, ẹ jẹ́ kí n lọ mu ṣíbí omi díẹ̀ sọ́nà fún, torí ìrìn àjò yẹn lè jìn, kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa ṣọ́ra, ẹ jẹ́ ká máa fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, tó ka èmi àti yín yẹ títí di ìṣẹ́jú tá a fi jọ ń bára wa sọ̀rọ̀ yìí. Ǹjẹ́ mo yẹ àwọn tá a jọ jí sí títí tó jẹ́ pé bí 10 minutes ago náà ṣe kí náà ṣe náà bá ti rí Jésù wọn. Jésù ń bọ̀ wá láwọ̀ sán mu. Ẹni tó bá ti kú ti pàdé Jésù ẹ̀. Israel, wọ́n ti ń kọrin yìí sìn. Ìyáláyá mi kò tí ì mọ̀ pé òun máa wá sáyé débi tó máa lọ ilé ọkọ, débi tó máa bímọ, tó máa fi kàn ró àwa báyìí. Ẹ wá sọ pé wọ́n ti ń kọ́ tipẹ́, màá ti torí ẹ̀ máa hùwà bí àrùn tó ń ba oyún inú jẹ́. Mi ò ní pe ẹ̀rọ inú mi àti fún inú mi pé kó jẹ́ kí orí ẹ kó ṣiṣẹ́. Ẹ jẹ́ ká máa ṣọ́ra. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọba àṣekàn mákò, àdániwáyé, ọ̀gbàgbà tí gba láì lára gbanigbani lọ́jọ́ ogúnlé. A dúpẹ́ aláyọ̀ ayìn lógo.
Tẹ́lá sábà. ẹ ṣé ọlọ́run bàbá, ẹ ṣé ọlọ́run ọmọ, ẹ ṣé ọlọ́run ẹ̀mí mímọ́. Pẹ̀lú gbogbo àwọn oríṣiríṣi nǹkan tí mò ń rí lórí Facebook, lórí gbogbo mídíà lápapọ̀, ẹ̀rù ọlọ́run dẹ̀ bà mí pé àwọn yẹn dẹ́ hùwà bí ẹni pé àwọn làwọn máa mú ọlọ́run lọ́wọ́ dúró. ẹ̀ ń hùwà bí ẹni pé ẹ̀yin àtọlọ́run lẹ́jọ́ sáìn ní exiting date yín. Happy new month my darling, ìjọ mímọ́, ìmọ́lẹ̀ olúwa. Ìmọ́lẹ̀ náà tẹ́ mú wọlé kò ní kú, ìmọ́lẹ̀ yín á tàn fáráyé rí. Ìyá mi Sàfìríyù, dádì mi Leonard Iguala, gbogbo yín pátápátá ni mo rí tí mò ń kí. Ọmọ ẹ̀bá mi gbére o, òyìnlá kí mi gbére, ìyá mi gbére o. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé. Tí n bá wo gbogbo nǹkan tó ń lọ, ayé ti súyàn, ṣùgbọ́n nítorí iṣẹ́ ìránṣẹ́ yìí, òun ni mo níṣẹ́ fàyàtì. Ẹni tó rán ni níṣẹ́ là á bẹ̀rù, a gbọ́dọ̀ bẹ̀rù ẹni tá a máa jẹ fún. Kí lẹ lẹ́ran ara. Mo dúpẹ́ wípé mo rí àánú gbà. Àánú ni mo rí gbà o. Tá bá ní ká wo ìwà mi, lémi tọ́ sí ẹni tí ọlọ́run lè máa sọ pé ó yá, ẹnu ẹ gbọ̀ngbọ̀n yẹn, ó yá, wá máa lọ lò. Boy babe, go and start using that your ẹnu gbọ̀ngbọ̀n kó máa fi ṣe kíni, kó máa fi kéde iṣẹ́ mi. Tí n bá wò títí àní ọlọ́run, ṣé mi náà ṣá, èmi tí mi ò rò wípé mo lè di èní yìí, èmi tí mi ò tiẹ̀ lérò pé ẹnì kankan ó tiẹ̀ lè ṣe kíni, ṣùgbọ́n mo rí àánú gbà. Mo dúpẹ́, mo rí àánú gbà. Happy birthday to us all. Happy birthday. Yeah, it's a new rebirth in everything. We should give thanks. It's a new rebirth. Tó bá sùn, òkú ni gbogbo wa o. Tá bá jí, ládàláyé ọkàn. Wọn láwọn kan ṣe lovers day. Èmi ò ń ṣe lovers day torí ojoojúmọ́ ni mò ń love Jésù. Kí n tó sùn lálẹ́ màá ná lọ́hùn ọba o. Tó bá jẹ́ pé ìrìn àjò náà ti pin, mo fẹ̀mí mi ilé ẹ lọ, sábà mi kọ́kọ́ fapá gbogbo àwọn ìwà tí mo ti hù, sábà kọ́kọ́ pa àwọn rẹ́ náà. Má jẹ́ kó pa wọ́n rẹ́ kí n tó pa ju kó tó mẹ́mi lọ o. Kì í pé kí n wá mẹ́mi lọ tó wá kó sì dárí di ẹ̀ṣẹ̀ mọ́. Àánú la kàn fi yẹn ṣe, orí ọ̀fẹ́ la kàn fi yẹn ṣe. Tá bá fẹ́ sùn lálẹ́, ẹ jẹ́ ká máa sọ pé ọlọ́run, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ lénìí, lánàá, níjẹta, níjẹrin, ní 2 minutes ago kí n tó gbára lílẹ̀, èyí tí mò ń hù lọ́wọ́lọ́wọ́, èrò tó ń lọ nínú ọkàn mi kó tó di pé oorun máa gbé mi lọ pátápátá. Olúwa dárí ẹ̀jì mi o, torí ó lè jẹ́ pé ibẹ̀ ló máa pín sí. Ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ló máa pín sí. Òun ni àánú ọ̀pọ̀ ènìyàn ṣe ń ṣe mí nínú ìjọ mímọ́. Ẹ má bínú, mo ń retí kí wọ́n ṣílẹ̀kùn ni o. Ilẹ̀kùn ayọ̀ l'Olúwa dẹ̀ máa ṣí fún wa. I have so many topics tá gbé fún mi. So many iṣẹ́ tá máa ṣe lọ́sẹ̀ yìí ní orúkọ Jésù Kristi Olúwa sì fún wa ṣe. Ẹni bá sọ pé kò ní jẹ́ bẹ́ẹ̀, ilẹ̀ ò ní mọ́ bá onítọ̀hún lágbára ẹ̀jẹ̀ Jésù Kristi. Ogun ọ̀run yá wọlé wá, ẹ̀yin ọ̀run yá wọlé, àríyá, ogun ọ̀run ẹ sọ̀kalẹ̀ sáàrin mi, ẹ sọ̀kalẹ̀ sínú ilé yìí,
ẹ sọ̀kalẹ̀ sínú kitchen, ẹ sọ̀kalẹ̀ sínú garden. Ẹ yá wọlé wá ẹ̀yin tọ̀run, ẹ yá wọlé. Àríyá, àríyá ogun ọ̀run, ẹ sọ̀kalẹ̀ síre. Àmín. Èmi mọpẹ́ wá, èmi aláròjinlẹ̀ o, èmi mọpẹ́ wá. Èmi mọpẹ́ mi wá, èmi aláròjinlẹ̀ o, èmi mọpẹ́ wá. Mo mọpẹ́ wá o, ọpẹ́ olóore àdáàdá tán ni o. Olúwa ẹ ṣeun, Olúwa ẹ ṣeun, Olúwa ò ṣe. Olúwa ò ṣe o, Olúwa ò ṣe fún mi o bàbá. Ẹlẹ́dàá ẹ ṣe o, Olúwa ò ṣe fún mi o bàbá. Ẹ ṣe fún mi tìlétìlé, ẹ ṣe fún mi tàbí tàrà, ẹ ṣe fún mi tọmọtọmọ. Olúwa ẹ ṣe fún mi o bàbá. Mo yìn Jésù o, Ọlọ́run ayérayé o, olùràpadà mi o bàbá. Mo yìn ọ́ o bàbá, ẹni tó dá mi sí, tó mú mi wà láyé, tó mú mi wà láyé o bàbá. Mo yìn ọ́ o bàbá. Bí gbogbo ayé dìtẹ̀ mọ́ mi, wọ́n gbọ́dọ̀ tẹríba fún Olúwa. Èmi ọmọ ìjọ mímọ́, mo dìde, mo yìn Olúwa. Hallelujah, mi ò rí mi. Hallelujah, wà nínú ìṣe mi. Bí ayé fẹ́, bí ayé kọ̀, wọ́n tẹríba fún Olúwa. Àmín. Àwọn ọ̀run ń sọ̀rọ̀ nípa ti ògo Ọlọ́run. Olúwa, 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 Olúwa. Àwọn sánmọ̀ ń sọ nípa ti iṣẹ́ ọwọ́ rẹ̀. Wọ́n fọ ohùn ní ọjọ́ dé. Wọ́n fi ìmọ̀ hàn ní alẹ́, láti alẹ́ dé alẹ́. Kò sí ohun tàbí èdè tí a kò gbé gbọ́n ìròyìn wọn. Ẹ má bínú, mò ń practice Yorùbá mi ni. Jésù náà mọ̀ pé mò ń fakọyọ. Ohùn wọn jáde lọ sí gbogbo orílẹ̀ ayé, ọ̀rọ̀ wọn títí dé òpin ilẹ̀ ayé. Ó ti kọ́ àgọ́ fún oòrùn nínú àwọn ọ̀run, tí ó dàbí ọkọ ìyàwó tí ó ń jáde ti yàrá rẹ̀ wá. Òun yọ bí alágbára ọkùnrin tí ń sáré ìje. Ìjáde lọ rẹ̀ ni láti òpin ọ̀run wá àti àyíká rẹ̀ sì dé ìpínlẹ̀ rẹ̀. Kò sì sí ohun tí ó pamọ́ kúrò níwájú ojú Ọlọ́run. Kábíyèsí. Pípé ni òfin Olúwa, ó ń yí ọkàn padà. Ẹ̀rí Olúwa dáni lójú, ó sì sọ òpè, ó sọ di ọlọ́gbọ́n. Ìlànà Olúwa tọ̀nà, ó ń fi ayọ̀ fún ọkàn, ó fi ayọ̀ fún ọkàn mi, ó fi ayọ̀ fún ọkàn gbogbo wa pátápátá. Àṣẹ Olúwa ni mímọ́, ó fi ìmọ́lẹ̀ fún ojú wa ìtaràn rogodo sílẹ̀ bíi tèmi. Bọ́ọ̀lù, àìbọ́ọ̀lù, àìkóngbà olójú edé.
ìbẹ̀rù Olúwa mọ̀, ó ń faradà títí láéláé. Ìdájọ́ Olúwa dájú, òdodo ní gbogbo wọn. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè o. 2 Kings chapter 2 verse 9. Ẹ jẹ́ kí n kà lóyìnbó torí Yorùbá mi yẹn ta sánsán díẹ̀. When they had crossed, Elijah said to Elisha, "Tell me, what can I do for you before I'm taken from me, before you?" Before he's taken away. Ó ní béèrè ohun tí o fẹ́ nísinsìnyí ní yàjóyàjó kó tó di pé a mú mi lọ. And Elisha replied, "Let me inherit a double portion of your spirit." Ọlọ́run ọba ló ń ṣe yẹn. Ọlọ́run sì sọ fún yín pé tó bá lórí ọ̀fẹ́ ni. Happy Sunday, happy Sunday, happy Sunday, everyone. God bless you. I love you all with all my heart. John 10:14-15 says, "I am the good shepherd. I know my sheep, and my sheep know me. Just as the Father knows me, and I know the Father, and I lay down my life for the sheep." Ẹ̀yin agbásẹ̀lẹ̀, ta lẹ fẹ́ fi ayé yín sílẹ̀ fún lẹ́yìn ìwà olè, ìwà jìbìtì tẹ́ ń hù kiri yìí sìn? Psalm 24:3-5 says, "Who may ascend the mountain of the Lord? Who may stand in his holy place? The one who has clean hands and a pure heart, who does not trust in an idol or swear deceitfully." Mo kí yín o, ẹ̀yin bàbá alágbádá. Ìyà jẹ sọ́nọ́bà bí sísí yín lára. Bẹ́ẹ̀ ni àwọn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí, ẹni rán ni níṣẹ́ là bẹ̀rù àìbẹ̀rù ẹni tá máa jẹ fún, ó ṣèwọ̀. These people will receive blessing from the Lord and vindication from God, their Savior. Èmi àti yín, a máa rí bùkún gbà lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo. Ìyẹn tí tá a bá gbọ́kàn wá sí gbogbo àwọn agbádá tí wọ́n ń gbé kiri tí pásọ̀ wá ya wèrè sígboro. 1 Kings 18:1 says, "After 3 years of drought, God commanded the prophet Elijah to leave hiding and present himself to King Ahab. Ní ọjọ́ kìíní, oṣù kẹta, ọdún 2026 ní àṣálẹ́ tòní, tó tún jẹ́ ọjọ́ ológo, Olúwa sọ fún èmi Olúwatóyìn ọmọ Bátúlà pé kí n jáde kúrò níbi tí mò ń fi orí pamọ́ sí. Ó ní kí n lọ sí ìdílé Ọ̀ṣọ́fà. Kí n lọ bá olórí ilé wọn, EMF Ọ̀ṣọ́fà. Ọmọ ìbá mi gbére o. Ó ní kí n lọ bá Emmanuel Friday. Ọmọ tani? Ọmọ Jósẹ́fù, ọmọ Jósẹ́fù, ọmọ Sámúẹ́lì. Bílẹ̀ ayé wù kó gbé, ojú kìí ṣe ọfà tá lè fi ta nípa. Ọmọ Jósẹ́fù. Ọmọ Àlàkẹ́ Ìmẹ̀kọ tí ìnagí rẹ̀ ń jẹ́ Ọ̀ṣọ́fà tí wọ́n gbé karí tí wọ́n sọ di orúkọ lénìí. Ó
ní kí n lọ ní kí Áhábù kó lọ sọ ní kí èmi Olúwatóyìn kí n lọ sọ fún ìdílé Ọ̀ṣọ́fà. Eléyìí wá jẹ́ the act was a test to encourage and obedience, setting the stage for the shutdown on Mount Carmel to prove that Yahweh is the truth. Àsìkò tó tí a fẹ́ tilẹ̀kùn náà pa, tá a fẹ́ tilẹ̀kùn ìdílé Ọ̀ṣọ́fà pa, kí ẹ lè mọ̀ pé òun ni Ọlọ́run bàbá ńlá yín. Hey! Elijah's obedience is showing himself to Ahab signified a shift from a season of hiding to a season of divine manifestation. Láti lọ fi ara mi hàn yìí, Olúwa ní gbọ́ mi, ó ti wà nínú ìpamọ́ tipẹ́tipẹ́. Àsìkò náà nìyí, wákàtí náà nìyí tí mo fẹ́ fi ògo mi hàn fáráyé. Èyí ni Olúwa sọ sí ìdílé Reverend Emmanuel Friday, ọmọ Samueli Bíléwù, ọmọ Jósẹ́fù, ọmọ Àlàkẹ́ Ìmẹ̀kọ tá à ń pè ní Ọ̀ṣọ́fà. Mo mọ̀ pé gbogbo yín lẹ̀ ń gbọ́ mi, ẹ tẹ́tí gbọ́ dáadáa. Ọ̀rọ̀ yìí kékeré ni, kò pọ̀ rárá. Ó wá tọrọ lọ́wọ́ ẹ̀yin ìyá mi àti bàbá mi, ẹ̀yin abiyamọ tòótọ́ tẹ́ wà lójú fọ́nrán yìí. Mo ń lọ nínú agbára rẹ Jehovah o, mo ń lọ nínú agbára rẹ. Ẹ fi àdúrà yín, ẹ súre fún mi, ẹ sàn ọ̀dà abiyamọ yín, ẹ sàn o kò mú gírí. Bí ẹ ṣe pọ̀n mí sẹ́yìn kí n má ṣe jábọ́, kí ọ̀dà yín má ṣe tú lára mi lójijì lórí ohun tí mo fẹ́ sọ yìí. Ẹni tó rán ni níṣẹ́ là á bẹ̀rù, a kò gbọ́dọ̀ bẹ̀rù ẹni tí a máa jẹ fún. Ṣùgbọ́n tó bá wá jẹ́ pé èròǹgbà ẹnu mi ni mo fẹ́ fi sọ̀rọ̀ yìí, ó kù mí, ó kù yàrá ìkẹyìn mi, ó kù mí, ó kù gbogbo ohun tó ń lọ nínú ìjọ mímọ́ ní wákàtí yìí, ó kù mí, ó kù Sámúẹ́lì Bíléwù, ọmọ Jósẹ́fù tí a ń fi ìjọ mímọ́ rán, tó yọ sí mi. Tó bá jẹ́ pé eléyìí tí mo fẹ́ sọ láṣálẹ̀, tó bá jẹ́ pé àròsọ lórí mi lásán ni, Papa kò jẹ́wọ́ agbára ẹ nínú ilé ayé mi, ṣé bó bá ṣe fẹ́. Ẹ̀mí mímọ́ ọ̀run, tó bá jẹ́ pé àròsọ orí mi lásán ni ohun tí mo fẹ́ sọ yìí. Igun mẹ́rin tó wà lọ́rùn mi, Olúwa kò fi dára tó fẹ́ sínú ilé ayé mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ tí a rán mi ni iṣẹ́ tí a rán ikọ̀ kan kì í pa ikọ̀. Ògo mi, ẹwà mi, ìpè mi kó máa búyọ, kó máa búyọ, kó máa búyọ, kó la ayé já. Lẹ́ni ọjọ́ kìíní nínú oṣù kẹta ọdún 2026 tó tún jẹ́ ọjọ́ ológo. Tó bá jẹ́ pé ohun tí a sọ fún mi ni mò ń fẹ́ sọ ní ìṣẹ́jú àáyá yìí, Olúwa o, gbogbo àwọn abínúkú mi pátápátá, gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́wọ́ burúkú sókè ní àti àṣálẹ́ yìí lọ, kí wọ́n máa fi gbogbo ohun àkọlùkọgbà kó máa ṣẹlẹ̀ sí wọn, kí wọ́n máa gbé pósí wọ pósí wọlé, kó máa gbé pósí jáde, kó máa bá ẹkún sùn, kó máa bá ẹkún jí. Ẹni tó bá sọ pé ọ̀rọ̀ tí mo sọ yìí, tí mo fẹ́ sọ jáde yìí, pé ẹnu mi gbà á, bẹ́ẹ̀ ni ẹnu mi gbà á, nítorí pé ẹ̀mí Ọlọ́run Jèhófà ń bẹ lára mi, nítorí pé ó ti fi àmì òróró hàn mí láti inú oyún, ló ti mọ̀ mí wá. Amọ̀dílé ibi tí mo ti jáde, mi ò kì í ṣe Kìrìsìtẹ́nì, ọmọ ọba ni mí.
ṣùgbọ́n bó ṣe wọn lọ́wọ́n ọba ló ṣe ń ṣọlẹ̀. Gbogbo ẹ tó bá sọ pé ẹnu ẹ gbà á, ẹnikẹ́ni tó bá ti torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láṣálẹ́ yìí tó bá jáde lóru òru ló máa rú pa, tó bá gbẹ́bọ lọ́sàn-án ẹbọ náà ló máa pa, tó bá ń wọlé báyìí ẹkún ọmọ ló máa gbọ́, tó bá ń jáde ìyàwó máa ṣòfò, tó náà bá fọ́ra ẹ̀ bá jáde ó máa tó kòròkòtò ẹ̀bá ogún ẹ̀bá àpọ́pọ̀. Gbogbo ẹ̀yin wòlíì kánú sẹ̀lẹ̀ bó ti wò kí ẹ pọ̀ tó ní orúkọ Jésù Kristi, ìgbà ìṣiṣi yín báyìí ẹ lè dènà dọ́wọ́ èmi Olúwatóyìn, ẹ lè dènà dé ọwọ́ èmi Ẹfúnṣayọ̀ Ọmọ́tádé ṣe. Bẹ́ẹ̀ ni ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́, Olúwatóyìn ní orúkọ mi. Olúwa jẹ́ kí n lè máa yìn ọ́ sí bí ọ̀rọ̀ iṣẹ́ ń jáde, kí àṣẹ kí ó máa tẹ̀lé lọ. Ẹ̀yin abiyamọ o, iṣẹ́ náà dé. Ẹnu mi gbà á, bẹ́ẹ̀ ni ẹni tó rán ni níṣẹ́ là á bẹ̀rù, a kì í bẹ̀rù ẹni tí a máa jẹ fún. Ìkọlùkọgbà kó bẹ̀rẹ̀ sí ní dé bá yín bẹ́ẹ̀ ṣe jókòó papọ̀ yẹn, àtẹni tó dá jókòó àtẹni tó jò dá jókòó, gbogbo ohunkóhun yóò kẹ́kẹ́ lè fi banú, orí ara yín lè máa fi gbé. Torí pé tí ọ̀pọ̀lọ́ bá tọ báyìí ó máa ń tọbọ ní gbó lọ ni. Labalábá yín tó bá fẹ́ dìgbò luná, aṣọ yín máa ya pẹ́rẹpẹ̀rẹ, ẹ máa sun dànù ni. Èyí tó bá wá sọ pé òun fẹ́ wá lálágídí, tó bá sọ pé òun fẹ́ wá lọ dìgbò lẹ̀gún, ọ̀run lẹ̀rọ̀. Ìran odò kan kì í ṣàn báyìí kó bojú wẹ̀yìn, a kì í ṣá omi ní gbẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni tásẹ́ bá mu mi ó máa jò, tákèrègbè bá mu tiẹ̀ ó máa jò. Èyí tí Olúwa fi sí mi ní ẹnu yìí, àsọyè ni màá sọ, àṣẹ ọ̀run ògùn kò yí padà. Jésù àpáta ìgbàlà. Àmín. Ọ̀rọ̀ náà bó ti wù kó kéré mọ́, tó bá wù kó gbọ́, tó bá wù kó má gbọ́, ọjọ́ ẹ̀san Olúwa dé. Mo gbọ́ ohùn náà tó sì ṣe kétékété. Ohùn náà sọ báyìí wípé, tell my son Emmanuel. Kò sọ pé mo bí yìí ná, kò sọ pé reverend, kò sọ pé pastor, kò sọ pé eminence. Ó ní lọ sí ìdílé Ọ̀ṣọ́fà. Tell my son to put his house in order and settle everyone around him. Mi ò gbọ́ jù yẹn lọ. Ọ̀rọ̀ yìí dẹ̀ jáde láti Wednesday tó kọjá. Mò ń bẹ̀rẹ̀ sí ní wá confirmation, bẹ́ẹ̀ ni confirmation jáde lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni àwọn short video abnormality tó so mọ́ you Emmanuel tó so mọ́ yín lára. Olúwa tún ní kí n sọ fún yín, ẹ jẹ́ kí n tún sọ lédè abínibí wa. Ó ní lọ sí ìdílé Ọ̀ṣọ́fà kó lọ sọ fún ọmọ mi Emmanuel wípé kó tún ilé rẹ̀ tò. Gbogbo ohun tó bá wà ní àyíká àti àyídà ẹ̀ pátápátá kó tó ní ení èjì ẹ̀ta kó tó gbogbo ẹ̀ ní ẹsẹẹsẹ. Mi ò gbọ́ jù yìí lọ. Ọlọ́run ọba Elédùmarè o, mo ti jẹ́ṣẹ́ tó rán mi o. Àbọ̀rẹ́ o Jésù o, àbọ̀rẹ́ o Jésù, mo jíṣẹ́ tó rán mi. Àbọ̀rẹ́ o Jésù,
mo wá tọrọ fún oore ọ̀fẹ́ àti àánú rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Mo ti sọ gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun sí mi lórí eléyìí tí mo sọ yìí, Olúwa Ọlọ́run ọba Elédùmarè kó ṣèdájọ́ gbígbóná fún wọn. Bá mi ṣèdájọ́ fún gbóná fún wọn. Orí mi ò, orí mi àfire, orí mi àpérè, orí mi àpérè, orí mi àpérè, orí mi àpèjúbà, orí mi ò gbà bí o. Ẹ̀dẹ̀ ìṣẹ̀dá mi báyìí àti àyà mi kò gba èdìdì. Mo lè jó ohun gbogbo lédìdì lédìdì, mo lè jó ohun gbogbo lédìdì lédìdì, ajé èdìdì elédìdì sọ̀rọ̀ bámu lórúkọ ilẹ̀. Ẹni bá dìde ogun sí mi á ríjà àwọn ogun ọ̀run, á fi ọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ lórí eléyìí tí mo sọ yìí. Tí ì kú rárá. Ẹni tó bá dìde sí èmi Táwàkálítù Ọmọ́tádé ṣe Fúnṣayọ̀ Olúwatóyìn, tí orúkọ kìrìsìtẹ́nì mi ń jẹ́ Faith, orúkọ ìsàmì mi nìyẹn Ìrìbọmi. Ẹni tó bá dìde sí mi, ogun ọ̀run á dìde sí. Wọ́n á gba wájú yín kí ìdàbọ̀lé, wọ́n á gbẹ̀yìn kùlé gbà jáde. Mo ti di kọ̀rọ̀jọ́gbọ́n mọ́ yín lọ́wọ́ nínú ìjọ mímọ́, òkò tíntínní tí ń ṣaláǹgbá kùnṣín. I'm just an orphan. I've been an orphan, I've been a fighter, I've been fighting, and I don't know why irú iṣẹ́ tó Olúwa gbélé mi lọ́wọ́ ni, ṣùgbọ́n yí Ọlọ́run mi ò ní nǹkan kan tí mo sọ pé mo dúpẹ́. Àìmọye àwọn tá a jọ bẹ̀rẹ̀, àìmọye àwọn tó bá mi lẹ́nu iṣẹ́ ọ̀rọ̀ sísọ yìí, pé ká máa sọ pé báyìí l'Olúwa sọ nínú ìjọba báyìí lónìí, àìmọye àwọn tó bá mi lẹ́nu ẹ̀ tí wọ́n ti lọ. Ṣùgbọ́n èmi sọ wípé mo di àtùpà tí ẹnìkan ò kì í gbé sí abẹ́ ibùsùn orí òrùlé ni. Ọmọ òrukàn ni mí o. Mi ò ní ìyá, mi ò ní bàbá. Ìyá mi àti bàbá mi ti kú, it's over 40 years. Oore ọ̀fẹ́ Ọlọ́run ló gbé mi di bí mo ṣe wà yìí. Gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́, gbogbo ẹ̀yin abiyamọ àgbáyé, àjẹ́ ayé kan kì í pọ̀ ọmọ àjẹ́ ọ̀run jẹ o. Gbogbo ẹ̀yin tèmi eléré ọmọ, ẹ dìde ẹ ṣùrùbò mi o. Ẹ̀yin màlẹ́kà ni mò ń pè o, torí ẹni tí ọpọlọ ẹ̀ bá lọ kò lè gbọ́ ọ̀rọ̀ mi ò lè yé. Ẹni tó bá ní báwo ni mo ṣe fẹ́ gbé gbà lórí ọ̀rọ̀ tí mo sọ yìí, tó bá mú mi ó máa ha léyìn. Àṣẹ ni, àṣẹ Elédùmarè. Kò sẹ́nì kankan báyìí tó ń gbé ojú wo oòrùn ọ̀sán gangan. Ó máa dá fọ́jú ni. Ẹni bá lóun fẹ́ ranjú mọ́ mi, ojú ẹ̀ máa fọ́ ni. Ẹ̀rù ò bà mí o, ẹ̀rù ò bodò, àfẹn tó bá máa bó mi lọ. Táwàkálítù lórúkọ ìyá mi, Táwàkálítù lórúkọ tèmi náà. Ó yá, ẹ gbé lọ fi ṣiṣẹ́. I'm not afraid of anybody. Far from it. But mo pity ọ̀pọ̀ ènìyàn tó máa kú dànù, tó máa ṣègbé lórí iṣẹ́ tí mo jẹ́ lálẹ́ yìí. Should you mess with me? If you try to mess with me or mess with my ministry, àbí ìkankan nínú àwọn tèmi lórí YouTube ni o, lórí Facebook ni o, anywhere tá bá ti mọ̀ mí, tá ti mọ̀ mí mọ̀, tá ti ń pè ní ẹbí ọlọ́mọ plenty, ó dá mi lójú ni ẹ máa ṣòfò ni. Ṣé àmọ̀ pé tá bá mú àgbọn dání, tí a bá la àgbọn mọ́lẹ̀, omi inú ẹ̀ ò lè dànù.
tá a bá dẹ̀ nílò omi inú àgbọn a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ kí nǹkan bọ̀ lójú gbogbo yín pátápátá bẹ́ẹ̀ bá ṣe pọ̀ tó ẹ̀kan náà lójú yín máa lọ. mi ò dá lábàá mo pa láṣẹ ni torí a ti ró ahọ́n mi lágbára pé ọ̀rọ̀ tí mo bá ti sọ àṣẹ ni kò gùn. mo bí yìí ná ni wọ́n máa ń pè yín ṣùgbọ́n olúwa ní kí n lọ sọ fún ọmọ òun Emmanuel nídìílé ọ̀ṣọ́fà. òun ni mo tún fẹ́ tún sọ yìí o. ó ní kó o mú ìdílé ẹ kó o tún tò. kẹ wá ṣe kí ni gbogbo àwọn tó yí yíká pátápátá. let peace reign. bàbá ẹ tí ì rí nǹkan kan. torí òṣónú ni ẹnikẹ́ni tó bá kùn sínú fún mi lórí ọ̀rọ̀ tí mo sọ yìí lórí ìkéde kékeré tí olúwa fi rán mi inú ló máa rún pa àṣẹ ọ̀run ògùn kò yí padà. ẹni tó bá ní kí ló tiẹ̀ ń sọ gan-an àti ayé àti ọ̀run wọn ò ní gbọ́ ohun ẹni náà mọ́. ẹnikẹ́ni tó bá wá sórí péèjì mi tó bá wá kọ ìkọkúkọ síbẹ̀ fúnrara màálùú ló fi ń rìn lọ síbi tán ti máa fi ọ̀bẹ dúnbú ẹ̀ torí fúnra rẹ̀ ló wá sórí péèjì mi tó wá kọkọkúkọ síbẹ̀ o sí orí ọ̀rọ̀ yìí àbí sí orí anyone henceforth. fúnrara ìwọ tó bá jáde tó wá kọkọkúkọ lórí ọ̀rọ̀ tí mo sọ yìí ikú gbígbóná ló máa kú. sílà àṣẹ ni. àṣẹ ọ̀run gun eléyìí tí mo sọ yìí kò yí padà. àṣẹ tá a fún ọjọ́ ni ọjọ́ fi ń yọ èyí tá a fún òun ló fi jọba lórí ọ̀sán gangan. bẹ́ẹ̀ ni ẹ kìlọ̀ fáwọn ọmọ yín yàrá kó mo máa ń bẹ̀ yín pé kẹ́ bá mi kìlọ̀ fáwọn ọmọ yín aláìlẹ́kọ̀ọ́ àwọn ọmọ yín tó jẹ́ pé ìmọ̀rọ̀gùn ni wọ́n. lórúkọ Jésù Kristi èyí tí mo sọ yìí kò ní há mi lẹ́yìn. gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin olùṣọ́ gbogbo ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin bàbá alágbádá tọ́lọ́wọ́n ọba ò mọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń kílèmù ara yín àti pásítọ̀ àkísà lẹ́wọ̀ o ọ̀rọ̀ yín bọ̀ ní kòpẹ́kòpẹ́ ẹ ti gbé ìgbóná sọ́rùn. ẹ ti gbé ogun ẹ ti gbé jọ̀gọ̀dì sọ́rùn àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ péjọ síbẹ̀. mo ń bọ̀ mi ò tí ì dé ẹni bá ní kí n má dé ni mi ò ní dé bá. tá a bá bomi sórí báyìí ilẹ̀ ló máa gbà. àṣírí lòbò kò sẹ́ni tó ń dédé rí níta torí ibi tọ́lọ́run parí ẹwà ara ẹ̀ sí nìyẹn. ẹni bá lóun máa gbógun sí mi ẹ máa ṣẹ̀sìn gbajúmọ̀ lórí social media tilétilé. àṣẹ ọ̀run ògùn kò yí padà. bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah hallelujah hallelujah
hallelujah, 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 hallelujah. Hosanna, 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 Hosanna. Ebenezer, 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 Ebenezeri. Ó dàjọ lọ, ó dàjọ bọ̀, bẹ́ẹ̀ ni, pa òrìṣà. Ó yẹ ẹ bá mi crop bẹ̀yẹ kẹ́ fi ṣe program. Kẹ́ni mo sọ pé pa òrìṣà, Elédùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìwọ tó ń wò mí, òrìṣà ni ẹ́. Èmi tí mò ń sọ̀rọ̀, òrìṣà ni mí. Àwọn ọmọ yín, òrìṣà ni wọ́n, nítorí pé Olúwa ní ẹ wá, ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa. Ẹ̀yin ọ̀dẹ̀ tẹ́ ẹ̀ kì í ṣe ọmọ Yorùbá, tí mo bá ń sọ Yorùbá, ẹ máa béèrè ìtumọ̀ ẹ̀. Àwọn kan tó wá wà tá a tún pè wọ́n ní oríṣàdá. Ẹni kí ló ń sọ? Ẹ lọ sọ lọ́jà. Káńtà bí báyìí kò rí ìdí, mi mẹ́ni tó ń sọ̀rọ̀, mi mẹ́ni tó wà ń bí, mi ò rí fọ́tò ẹnì kankan, gbogbo yín pátápátá ni mo kí. Nínú ọ̀sẹ̀ tuntun tí a bọ́ sí yìí tó já sínú oṣù tuntun, ohun ọ̀tun ló máa ṣẹlẹ̀ sínú ilé ayé ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ mi tọkàn tara tẹ̀mí, tẹ́ ẹ̀ lónú méjì. Bẹ́ẹ̀ ni, ẹ bá mi share, ẹ bá mi pín fọmọdé, fàgbà, fọkùnrin, fóbìnrin, fonílé, fàlejò. Ẹ̀yin tẹ́ jọ ń ṣe wọléwọ̀de, ẹ sọ fún mu bí yìí náà, torí ìyàwó ẹ lè má jẹ́ kó gbọ́ nǹkan tí mò ń sọ. Kó má lọ rò pé bóyá ọ̀rọ̀ òun ni mo ń sọ. Ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ ń bọ̀. Ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ tá a ṣe máa sọ. Ire o, ire kàǹkà. Today is the very first day in the month of March. Ẹ jẹ́ ká máa rìn lọ sínú ògo, ká máa rìn lọ sínú ọlá, ká máa rìn lọ sínú ìṣẹ́gun, ààbò, ìbùkún tó péye. Aláṣọ pípọ́n kò lè bá wa ṣe. Aláṣọ pípọ́n kò lè bá wa ṣe torí funfun la wà. Ẹyẹ bàgẹ̀ ẹyẹ tó dá mi lójú dọ́dọ̀ Ọlọ́run. Kí n má ṣàlàyé ẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ṣètọ́jú bẹ́ẹ̀ lọ. Ṣé rí kákan tiẹ̀ sọ̀rọ̀ yẹn just for 2 minutes. Ní àwọn aláwo, ní àwọn kan aláwo ni wọ́n. Wọ́n á ní pa òrìṣà, pa mọ́lẹ̀, kíní kan o. Gbogbo ìtawà yìí sọ yìí nǹkan. Ọmọ Yorùbá ti sọnù, Ọlọ́run á jẹ́ ká sọnù. I love you all with the love of Christ. Gbogbo lòwò ní mi, gbogbo ibi tọ́lọ́run bá ti ní kéèké ń lọ ṣètò, máa ṣe ni. Bẹ́ẹ̀ ni, alọ́bọ̀dẹ ní tèmi. Àràfà lálọ́bọ̀, gbogbo wa la ó jọ lọ. Wọ́n rí fọ́tò bá mi lẹ́gbàá, Wàsíù. Ẹgbẹ́ ẹ̀ ṣe òfófó, ọ̀yìnyín is my hobby. Náà bá bẹ̀rẹ̀ sí ní sunkún, làwọn kan bẹ̀rẹ̀ sí ní sunkún ní kọ́mẹ̀ntì ń lọ lóríṣiríṣi. Mo ní ẹ̀ẹ́dẹ̀kú tiyín. Ẹni tẹ́ ẹ bá ti rí tó bá ti lọ sí Saudi, ó ti lọ ṣe ẹ̀sìn míì nìyẹn. Ẹlòmíì, my people perish for the lack knowledge. Àwọn òyìnbó á dẹ̀ wá sílùú tiwa, wọ́n á dẹ̀ máa wá wọ aṣọ tiwa, inú yín á dẹ̀ máa dùn. Ẹni wọ́n ń wọṣọ wa, ìró àti bùbá ni, kinní kan, òyìnbó ń kúnlẹ̀, òyìnbó ń ṣe kinní kan. Ẹ kàn dẹ̀ rí i pé ó kàn dẹ̀ wọ kí náà ti ń porúkọ aṣọ yẹn lásán. Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní. Ẹ̀yin ò mọ̀ pé ó fi wáìnì yín ni. Ẹ mọ̀. Mi mọ̀ bóyá ẹ rí dáadáa. Ẹ̀yin ò mọ̀ pé ó fi wáìnì yín ni. Bàbá ọkọ mi fúnra rẹ̀. Wàsíù Genesis.
ẹ mọ̀ pé ó fi wáìnì yín ni ṣe rí dáadáa ṣá. ṣe rí ẹ mọ̀ pé ó fi wáìnì ni bàbá kọ́ńtẹ́ǹtì kí bá mọye mílíọ̀nù àwọn èèyàn tí wọ́n kọ́mẹ̀ntì sórí kínní mo kàn ń wò wọ́n ni bí mo ṣe wà tó bá wọn mọ̀ ṣe báwọn èèyàn báwọn ọmọ nàìjíríà ń gbé bẹ̀ ṣe báwọn ọmọ nàìjíríà wá ń gbé bẹ̀ wọ́n dẹ̀ ń wọṣọ yìí àlópònú ni. èwo tún ni gótíkàpù o ẹ ṣé o ẹ kú ṣe fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi o ara àwọn tẹ́ máa ń ṣe cruise nìyẹn ẹ tó orúkọ yìí fi lè máa gẹ́ gótíkàpù gótíkàpù góòtì ewúrẹ́ káàpù ẹsẹ̀ bàtẹ́sẹ̀ ewúrẹ́ ẹ ṣe jàre ìyá mi nítorí pé ó wọ kinní báyìí náà bá bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri náà ní yé ọmọ ṣẹlẹ̀ ni o ó ti di àáfàá o ó ti di kinní kan o ó ti declare ara wọn ó ti fi pawó dànù lórí Facebook ó ti lórí Instagram lórí gbogbo ibi tó gbé sí tẹ́yìn kan tẹ́ ń gbé kiri bẹ́ẹ̀ ṣe ń bá gbé kiri báyìí ló fi ń pawó ló fi ń pawó ló fi ń pawó ẹ̀yin ọ̀dẹ̀ ẹ má wọrí máa tó tẹ̀yìn mẹ́kà sẹ́nu ẹ kú mọ̀ pé táwa kàlítù ni mò ń jẹ́ máa tó eyín mẹ́kà sẹ́nu máa tún lo sábàkà in fact aga sharif gan ni màá lò aga sharif òun ni màá gbé sórí irú ìtòhùn gbé sórí tó jẹ́ ráùndì tọ́dọ̀ tèmi máa ní gun mẹ́rin màá dẹ́ aga sharif sórí mo wá fẹ́ wo nǹkan tẹ́ fẹ́ ṣe sí kò yé mi bó bá dẹ̀ tiẹ̀ lọ síbẹ̀ mùsùlùmí kúkú ni Wàsíù ló ń jẹ́ ẹ mọ̀ pé àwa tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí ìta tó mú wa tó ṣàwálẹ́ṣà káàkiri kò yé yín ni tó bá yé yín tí n bá sọ pé mo fẹ́ ṣe nǹkan ìbílẹ̀ tí mo sọ pé nígbà ìwáṣẹ̀ tí mo ní kẹ́ wá kọ́ ọgbọ́n ẹ̀ máa wá láti wá mọ ìtumọ̀ nǹkan ṣùgbọ́n ẹ̀ ní wá máa to eyín mẹ́kà máa to silver ṣé silver ló dá lókè àbísàlẹ̀ ní silver máa ṣáà mix ẹ̀ papọ̀ ṣá máa fi kan empty máa fi ọlọ́run dẹ̀ ṣe gbogbo eyín ni already ihò ni ó máa easy láti kìbọ̀. nǹkan tí kò tún yé yín ṣe rí kíní eyín mẹ́kà yẹn bàbá bísínẹ́sì ni tó bá kọjá lọ ò dẹ̀ lè kówó jáde anyhow wáyà ṣorí eyín mẹ́kà wáyà ṣe kíni wáyà píìnì ẹ̀mí yín wáyà máa bọ̀ nílé wọn bá tẹ́rù wọn lè rí nǹkan wọn bá ṣe ìfẹ́ yín eyín mẹ́kà náà máa rí alájà ni àìmọye àwọn alájà tí ò kọjá nù yàrá ẹ̀ nonsense. olúwa ti parí iṣẹ́ ẹ̀mí fàájì ti dé ìyá mi ṣàfìríyù àjọ máa lọ ní àràfà aláàlọ́bọ̀ gbogbo wà là ó jọ lọ ibà. ẹ̀yin ọ̀dẹ̀ gbogbo nǹkan lẹ mú kókókókókókókókó ibi tó yẹ kókó bóyin kókó lọ́kọ́ nítorí kókó bóyin kó lọ́kọ́ ó ṣàwọn máa jà lójoojúmọ́ ni ó máa jà lójoojúmọ́ máa ranjú ni ìyàwó ẹ̀ wà ní ilé o tó yẹ kó lọ ṣe fínfín fún un irọ́ ojoojúmọ́ alalẹ́ ló máa bá yẹn jà alalẹ́ báyìí tẹ́ bá ti rọ́kọ̀ tó yẹ pé alalẹ́ ló ń bá yàwó ẹ̀ jà kùkùrú ìgbàdo ló wà lábẹ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀. àjọ máa lọ ni àwa tọmọ ti ya apá kìíní sanga wish papọ̀ ni paradise la fi lẹ̀ pọ̀. I love you my darlings, God bless us lórúkọ Jésù Kristi. Ó ti góòsì àti ń pọ̀ a máa búùkù ẹ̀ ni tá a máa lọ ṣe fàájì a máa wọ ṣọ́ọ̀bù tá a máa ra oríṣiríṣi àwọn aṣọ wọn yẹn la máa wọ̀ àwa ra gbogbo àwọn kinní tó máa ń gbé sórí yẹn àwa ra wọn lóríṣiríṣi èmi kúkú mo mọ wàhálà fà lẹ́sẹ̀ báyìí màá tún ṣe láìfù gan fún yín ẹ wo ìyá sẹlẹ̀rẹ̀ o tó dága ṣẹ̀rí ìwùsórí ẹ̀yin ọ̀dẹ̀. ṣẹ́ni tó gbé àga ṣẹ̀rífù sórí ṣé kò bẹ́ẹ̀ tá ẹ̀yin tẹ́ wà nínú ilé tẹ́ mọ́mọ́ lọ́mọ tẹ́ ń pàjẹ́ tẹ́ ń súnjẹ tẹ́ ń fì fún àwọn èèyàn tẹ́ fi ń ṣe pẹpẹ súùpù ẹ̀yin olórí burúkú olóṣì ẹ dẹ̀ máa pera yín ní kìrìsìtẹ́nì ẹ máa pera yín ní muslim
ẹ wo I love me Jesus love me ó love me dákọ ẹ̀sìn pé ọmọ yìí ó ti parí iṣẹ́ tí mo ní kó ṣe ó yá jẹ́ kí n darí àtẹ̀fẹ́ sí lẹ́nu. Hey, God bless you everyone. I love you with the love of Christ. Hallelujah.